sí aṣíwájú Edward Adédòkun ọmọ Rójà Ayédènú ayé. Ọjọ́ ayọ̀ ilé yìí jẹ́ kò ní dọjọ́ ìbànújẹ́ lórúkọ Ọlọ́run ọba. Adédòkun mọ́ ọgbọ́n bí mo ti wí o, àpọ́nbẹ́pọ̀ rẹ̀ agùntàṣọ lò arẹwà lọ́kùnrin ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Olórí rẹ̀ lọ́rọ̀ mi wá bí. Ó ní Àlàmọ̀kẹ́, ó ní dákun bá mi kí aṣíwájú mi. Ó ní kábíyèsí mi ni, ó ní wòlíì mi ni. Bàbá rere tí tọ́jú ọmọ bí ẹni àfijoyè bàbá èwe. Bàbá Donald, bàbá Delightsome ilé owó. Ẹkùn ọkọ̀ ọmọga. Àbùkù oníkan olórúkọ Ọlọ́run ọba. Ẹ̀dí ọmọ ọ̀dá àjàgbá ó ti yá kárẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Ìjẹ̀bú Ìmọ̀mọ̀ níṣẹ́ ilé bàbá tó gbé ọ sínú ayé. Ọmọ Balógun dòdó dáwà, ọmọ Mẹ̀fọ́ Òjòwú, ọmọ Yàtọ̀ Ọ̀rin, ọmọ Olúbùkún Àjáyè, ọmọ Alágẹmọ mẹ́rìndínlógún, ọmọ Àtàmátàwùn, ọmọ Àràmásanwó. Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ẹ́lẹ̀, ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí, ẹni aya bẹ́ẹ̀ nílé bí ogún bí igba. Iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú, Ìjẹ̀bú ta méjì fún oúnjẹ méjì, olóṣà tí wọ́n fi méjì tó kù bọ̀. Ẹ̀yin lọ́mọ olówó ìṣẹ̀mbáyé o, kówó kúkú ní tó gbòde kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ. Ìran Ìjẹ̀bú nínáwó dọ́là kóyìnbó tó kówó dé, òyìnbó kówó dé ìlówó ọ̀hún pọ̀ sí i. Ẹni wọ́n fi ń pé kúkúrú Ìjẹ̀bú owó ni, wọn pé gíga Ìjẹ̀bú owó ni, pupa Ìjẹ̀bú owó ni, dúdú Ìjẹ̀bú owó ni. Gbogbo Ìjẹ̀bú tí wò mọ̀ ló lówó lọ́wọ́ nínú ayé mi. Ẹyẹ kì í fá apá kan fò rárá o. Ọmọ Rójà ayé jẹun yà nílé ìyá rẹ̀. Ọmọ Adélájà ní Ègbè Lólú ní Ìjẹ̀bú. Ọmọ Alárẹ̀ ni ọ́. Ọmọ adìyẹ gòròkùn oko lélẹ̀ ara òrókùn mi bára òrà adìyẹ. Ẹ̀gbọ́n rẹ̀ olórí ẹbí bàbá mi Kúnlé Ìdòwú àti ẹ̀gbọ́n rẹ̀ Ọ̀túnba Àlàbá Ambrose Ògúnṣàjò aláṣẹ New Era Hotel and Event Center. Wọ́n ló ti ṣọdún èyí lórúkọ Ọlọ́run ó tẹ̀lé yí pẹ́. Kò wá sí bọ́ ọ ti pẹ́ láyé tó ọmọ nípa ìtàn ló gbà lórúkọ Ọlọ́run ọba. Ìyáàfin Olúṣọlá Sàláwù ó ní kí àlàáfíà Ọlọ́run kó wọ́n ṣe dágbére fún ọ nígbà kan.